bẹ́ẹ̀ tó dábò ọ̀nà ó cross ọ̀nà wọ́n ti ẹ̀ròyìn wọ́n ní Mr. Jáwọ́sí wọ́n ní tẹ́ bá rí bó ṣe rún àwọn ilé jọ sùúrù ló gbà ó ẹjọ́ torí Ọlọ́run ẹja ara máa ṣe ṣẹlẹ́yìn tẹ́ ń bọ̀ láti ọ̀nà Ṣàngó lọ́hùn tẹ́ ń bọ̀ láti ọ̀nà Alágbàdo AIT road kankan ẹ má dábàá àti gba ẹkọ̀rọ̀ ròdù láàárọ̀ yìí ẹ má ṣe kíni ẹ má dábàá àti gba ẹkọ̀rọ̀ ròdù súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà lọ́nà láàárọ̀ yìí ó kẹjẹngbẹ sùúrù ló gbà ẹ kàn rọra ṣe lápá tibẹ̀ ẹ jọ torí Ọlọ́run ṣé ẹ rí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó ṣeé ṣe kó ti súnmọ́ yan abẹ́ afárá àdọ̀pẹ̀ mú báyìí ẹ jọ torí Ọlọ́run ṣé ẹ rí sìmẹ́ǹtì láàárọ̀ yìí òun náà ó ṣe bẹ́ẹ̀ ó ṣẹgẹ gan ó ṣẹgẹ láàárọ̀ yìí o látàrí àwọn ọlọ́kọ̀ tí wọ́n ń gbèrò tí wọ́n jáde ìyẹn ní cement bus stop náà ló mú kí Lagos Abẹ́òkúta expressway lápá tibẹ̀ kó slow gan ẹ jọ torí Ọlọ́run ṣé wá ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà ní Ìkẹjà long national báyìí ó ṣeéṣe kó ti kọjá àjà ìfàmù torí Ọlọ́run sùúrù ló gbà ó ẹjẹ́ àna sùúrù sí àkọ́kọ́ ní pé ṣẹ́rí ní iwájú ilé epo national wá sí Ìkẹjà long báyìí omi ń bẹ lọ́nà ṣẹ́rí ilé epo yẹn wọ́n ti tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n ti tì pa wọ́n gbà kí ọkọ̀ tó fẹ́ jàrò tàbí tó fẹ́ gbèrò kó wọ inú ilé epo yẹn ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kí wọ́n máa dúró lọ́nà láti máa gbèrò tàbí láti máa jàrò nínú omi yẹn ẹ̀yin ọlọ́kọ̀ ẹ má ṣe bí ẹni nígbà tí ẹ bá sọ pé ẹ̀ ń sá fún omi ìbò lẹ wá fẹ́ páàkì sí báyìí nítorí Ọlọ́run ẹ jẹ́ àna sùúrù sí lójú gbogbo sùúrù ló gbà ó onímọ́tò ẹ̀ na sùúrù sí torí Ọlọ́run Yorùbá ní asúrẹ́dẹ́dẹ́ kì í sáré kọ́ kọjá lé bẹ́ẹ̀ ni ìrìn gbẹ̀rẹ̀ kì í sùnà ìjà rántí pé wọn àfẹsọ̀ mú kì í bàjẹ́ o wọn bá fi kólekóle mú kókó nílé mọ́ níbi akọ òkúta ó ké náà Mr. Jáwọ́sí ẹ̀jẹ̀ ìjẹ̀tẹ̀ máa fẹ́nu fètè bá pápá pápá yìí Lagos Ìbàdàn expressway àti lọ àtàtì ìbọn ọkọ̀ láàárọ̀ yìí oh my God ó sì ń lọ bó ṣe kó máa lọ o mo gba ìpè bíi méjì mẹ́ta lọ́nà yẹn láàárọ̀ yìí wọ́n ní Mr. Jáwọ́sí wọ́n ló já gerege ẹni tó kọ́ pè mí ní nǹkan bíi aago 5 àbọ̀ ìdájí wọ́n láwọn ti dé Lagos Island wọ́n ní ọkọ̀ kan tó ṣe bí ẹni gbé màlúù wọ́n ló yarí sí lótò tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n wọ́n ní wọ́n pe ìkejì wọn wọ́n ní wọ́n ti gbé kúrò ńbẹ̀ ẹjọ́ ṣé bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ lórí ó lọ àti lọ àtàtì bọ̀ ọkọ̀ láàárọ̀ yìí ó lọ lọ́mọ ní rẹ́gẹ́dẹ́ fẹ́ẹ́ ìyẹn Lagos Ìbàdàn expressway gbogbo èmi ní magboro ibi tẹ́kàn ti gbẹ́sẹ̀ lé díẹ̀ kò ju àárín pọ́ǹchì sí àrépo ẹgbẹ́sẹ̀ lé díẹ̀ kò sì sí nǹkan méjì tó fàájú àtúnṣe ọ̀nà tó ṣe bẹ́ẹ̀ tó ń lọ lápá tibẹ̀ ṣé wá rí gbogbo èmi ní wá long bridge ní fagbems sí opik sí kára báyìí oh my God tẹ́ ẹ fi máa dé Ọ̀tẹ́dọ́lá láàárọ̀ gbogbo orí afárá bága Ọ̀tẹ́dọ́lá nkankan tẹ́ ẹ fi máa dé sẹtírìàtì emergency báyìí tẹ́ ẹ fi máa dé tó géètì ó ń lọ bó jẹ́ kó máa lọ Alápẹ̀rẹ̀ estate influx wà láti Chinatown sí Alápẹ̀rẹ̀ òkè náà ibi ìdí filling station tẹ́ ẹ fi máa dé Ògùdù òun náà ó ti ń lọ bó jẹ́ kó máa lọ ṣùgbọ́n ẹgbẹ́sẹ̀ lé díẹ̀ Ògùdù ẹgbẹ́sẹ̀ lé díẹ̀ Ìfàkọ̀ ẹgbẹ́sẹ̀ lé díẹ̀ Ìyànàwòrò torí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló ti pọ̀ lójú pópó láàárọ̀ yìí sùúrù ló gbà ó ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ na sùúrù sí i torí pé igbá pẹ̀lẹ́ kì í yà bẹ́ẹ̀ làwọ̀ pẹ̀lẹ́ kì í fọ́ o òun wá fẹsọ̀ mú kì í bá jẹ́ wọn bá fi kólekóle mú kó báyìí ní ilé mọ́ níbi akọ òkúta ìlú péjú bypass gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ lọ láti Fatai Atẹ́rẹ́ junction tẹ́ ń bọ̀ láti Oṣòdì Olúpèsè nǹkan tẹ́ fẹ́ gba ìlú péjú bypass ẹjọ́ torí Ọlọ́run wọn ló ṣẹgẹ díẹ̀ láàárọ̀ yìí o kò sí nǹkan méjì tó fà á o ju ìjàmbá ọkọ̀ Honda kan tán ló ṣẹlẹ̀ lápá àtibẹ̀ láàárọ̀ yìí. ṣe ẹ̀rẹ́yìn tẹ̀sí ń bọ̀ láti níwó oko ọba lọ́hùn gbogbo èmi ní Àmàlà junction Mọ́fọláṣayọ̀ railway level crossing Fagba junction ibẹ̀ náà lẹ́ẹ̀tì gbẹ́sẹ̀ lé díẹ̀ kò sí nǹkan méjì tó fà á ju àgbàrá òjò tí ń bẹ lọ́nà sùúrù ló gbà ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ na sùúrù sí gbogbo ìdúró odù yẹn Jonathan Coker ọkọ̀ ti pọ̀ lọ́nà báyìí àfi ká ẹ máa gbẹ́sẹ̀ lé díẹ̀ súnkà ẹ̀fà kan ọkọ̀ yẹn ó ti wà lọ́nà báyìí díẹ̀ tẹ́ẹ̀fì dé ọba Ògúnjì láàárọ̀ yìí wá sí Akme road súnkà ẹ̀fà kan ọkọ̀ ó ṣe bí ẹni ó wà lọ́nà díẹ̀ sùúrù ló gbà ó ẹ kàn na sùúrù sí lápá tibẹ̀ ẹ̀ tẹ́ ń bọ́ láti Ayọ̀bọ̀ gẹ̀ẹ́tì lọ́hùn ọ̀nà sì ń lọ bó jẹ́ kọ́mọ́ lọ àmọ́jáde ní mọ́ṣáláṣí roundabout ẹ gbẹ́sẹ̀ lé díẹ̀ sí Àlímọ̀ṣọ́ Alágùtàn ó lọ bó ṣe yẹ kó mọ́ lọ ṣùgbọ́n Góyì ẹ tún gbọ́sẹ̀ lé Adéalù ó já gerege sí Dọ̀pẹ̀mú sí Oníwẹ́yà ẹ gbẹ́sẹ̀ lé
díẹ̀ láàárọ̀ yìí Capitol Road òun náà ó ṣe bẹ́ẹ̀ ó ń lọ bó ṣe yẹ kó máa lọ Àkànní Dọ́làtì súnkẹrẹ fàkẹrẹkọ̀ díẹ̀ náà ó ṣe bẹ́ẹ̀ ó wà lọ́nà ó ṣẹ̀gẹ̀ díẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ọba Akran wá sí Ládìpọ̀ Olúwọlé òun náà ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ń lọ bó ṣe yẹ kó máa lọ ṣẹ́ẹ̀rí torí Ọlọ́run ṣẹ́ẹ̀rí Yorùbá bọ̀ wọ́n ní ìdùnnú àgbẹ̀ ní kójó òwúrọ̀ ṣùgbọ́n bíi tàwọn ará olùgbé gbogbo báyẹ̀kù kọ́ oh my God ṣẹ́ẹ̀rí omi tí ń bẹ lọ́nà láàárọ̀ yìí wọ́n lọ kọ́ sí sọ ọkọ̀ sí sọ àbí ṣe ló dàbí ti ọ̀nà ìtasán ní àyí tó lè dàbí ti ọ̀nà Lagos Sagam Expressway sùúrù ló gbà ó wọ́n ní ṣe lórí pọ̀nchán yánmọ́ ìyá ìgbogbo báyẹ̀kù ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ tá a bá alága Honorable Dani ẹjọ́ torí Ọlọ́run Ṣàgúmọ̀rìṣà tá a bá sọ pé ó dìgbà tí state government bá dé tá a bá sọ pé ó dìgbà tí state government bá dé kán tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ nǹkan máa rí pọ́njẹ́pọ́njẹ́ sí ni ẹjọ́ ẹ bá gbé ìgbésẹ̀ jẹ́ rí àwọn ọ̀nà gbogbo láàrin gbogbo ẹ̀ bó ṣe rí pọ́nṣẹ́pọ́nṣẹ́ àfi sùúrù Òkìjọ ó wà ń bẹ̀ pọ́nṣẹ́pọ́nṣẹ́ iná ní sùúrù ló gbà wọ́n ti ẹ̀rọ yẹn ni ìyá kan pè mí láàárọ̀ láti Àjà wọ́n ní ẹ̀lómi sajá wọn sí wọ́n ní òjò yẹn rẹ̀ wọ́n ní ó rọ̀ mọ́jú ni o ọ̀nà ẹ̀pẹ́ náà ni ìyá ẹ̀ ti ń bọ̀ wọ́n ní òjò yẹn wọ́n ló ṣe kíni wọ́n ló rọ̀ mọ́jú ni wọ́n ní gbogbo ọ̀nà báyìí gbogbo èmi ní Abidjan wọ́n wé lọ́pọ̀lọpọ̀ ọkọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbà Majẹ́kì wọ́n ní gbogbo ọ̀nà ẹ báyìí wọ́n ló kọ́ sí sọ wọ́n ní mo ní mọ́ omi ni róòdù ní láàárọ̀ ẹ̀yìn ẹ̀ náà sùúrù sí i Ìkòròdú róòdù ó ṣẹ̀gẹ̀ díẹ̀ láàárọ̀ yìí o sùúrù ló gbà ṣẹ́ni ní asọ́lọ̀ ọkọ̀ kan ṣe bẹ́ẹ̀ ó yarí sọ́nà ẹjọ́ ṣé wọ́n ti wọ kúrò àbí wọ́n ti wọ kúrò wẹ́ẹ́ báyìí ti wọ kúrò ẹ gbẹ́sẹ̀ lé ní o ní Agiriki accident mọ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí Ọlọ́run kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ kókó wáyọ̀ ṣẹ́ni ní alẹ́ àná ní nǹkan bí aago 8 àbọ̀ yẹn mo gba ìpè kan wọ́n ní ẹ̀lómi sajá wọn sí wọ́n ní Agiriki wọ́n ní ọkọ̀ bíi 8 ni wọ́n ń kọlu ara wọn àfi gbàsgbàs tán larí mọ́ ara wọn sùúrù ló gbà ó ẹ̀tún wa wo tààrọ̀ yìí báyìí tírélà tún ṣe bẹ́ẹ̀ òun náà yé Ọlọ́run kọ́ gbà wá o súnkẹ́fà kan ọkọ̀ yìí tún wà lọ́nà báyìí àfi kẹ́kẹ́ náà sùúrù sí lójú pópó nítorí Ọlọ́run sùúrù ló gbà ó àtúndé jẹjẹ kì í sáré kọ́ kọjá lé o ṣe rí gbogbo èmi ní way bridge láàárọ̀ yìí súnkẹ́fà kan ọkọ̀ ti wà lọ́nà ìràwọ̀ ó wà lọ́nà ẹ kíyè sára o ṣe rí láti my 12 báyìí oh my God lọ sí Kétu súnkẹ́fà kan ọkọ̀ ó ti wà lọ́nà ọkọ̀ kan náà wọ́n ló yarí sí odò yálà ló láàárọ̀ yìí ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ na sùúrù sí o sùúrù ló gbà o ṣùgbọ́n jẹ́ wá rí mo fi dá yín lójú pé láti Independent Tunnel ní Maryland báyìí oh my God tá a fi máa dé ìdí ìrókò sí Anthony sí Tamplani sí ọba níkòrò tá a fi máa dé Pangrove láàárọ̀ yìí tá a fi dé onípànù tá a fi dé Fádèyí sí Domalon Bridge sí ojú ẹlẹ́gbà stadium Alákà Èkó bíríìjì oh my God ó já gerege ó sì ń lọ bó ṣe kó mọ lọ sí ìjọra ọlọ́pàá láàárọ̀ yìí ẹjọ́ tó lọ́lọ́run ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹrìnà máa ṣe lójú pópó ẹ má jà torí pé ọ̀nà já gerege ká máa sáré àsápojúdé lójú pópó àtẹ̀mí àtẹ̀yìn àní báláyé fọ́tí o ogun orele òdele rokodo tó kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa tèmi tọ́gbọ́n òde ló kọ́ tèmi Mr. Jáwọ́nsí ẹ fẹ́ pè mí fún abala ẹlẹ́ẹ̀kejì ẹ fẹ́ fi nǹkan tó mi létí tàbí ibi tẹ́ ẹ wà bó ṣe rí kò tẹ́yìn lọ́rùn ẹ gbìyànjú kẹ́ ẹ pè nítorí Ọlọ́run ẹ gbìyànjú kẹ́ ẹ pé kẹ́ ẹ fi tó mi létí Mr. Jáwọ́nsí ẹ pè mí sórí aago 08036557047 08036 55 70 47 àníyè láàjọrìn láàárọ̀ yìí o àdélébáre àrìnàkórè àkòyábí àníbáláyé fọ́ tí o ẹ̀ káàárọ̀ sà ẹ̀ káàárọ̀ mà ẹ̀ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́. onímọ̀ tó àdèrò lọ́mọ ogun